Ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o. Kálíta tó lè mú ní wẹsẹ̀ ni Mùsùlùmí ń fàdúrà yanjú. Ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o. Kálíta tó lè mú ní wẹsẹ̀ ni Mùsùlùmí ń fàdúrà yanjú. Ìdálógún àwúrẹ́ o àbámúdálẹ̀ yọnú ayé o. Kọjá ó lè yá tó lè mú ní rárí málẹ̀ o. Ní Mùsùlùmí ń fàdúrà yanjú. Ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o. Kálíta tó lè mú ní wẹsẹ̀ ni Mùsùlùmí ń fàdúrà yanjú. Ìdálógún àwúrẹ́ o àbámúdálẹ̀ yọnú ayé o. Ẹran ìkórìíra tó lè mú ní gbẹ́bọ ní Mùsùlùmí ń fàdúrà yanjú. Ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o. Kálíta tó lè mú ní wẹsẹ̀ ni Mùsùlùmí ń fàdúrà yanjú. Ọlọ́run sọ ìdálógún àwúrẹ́ o àbámúdálẹ̀ yọnú ayé o. Kálíta tó lè mú níjà àṣejẹ́ làwa ń fàdúrà yanjú. Ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o. Kálíta. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àtàwọn àti Ọlọ́run kó ṣe wa kò lórí dáadáa. Ìwòsàn nínú Islam èyí tí máa wáyé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀. Táwa náà bá máa bẹ dáadáa léni ni tòní náà tó ní wáyé. Alhamdulillah. Ọlọ́run ó máa ṣe wa kò lórí dáadáa. Àmín. Já máa bẹ pẹ̀lú ìdùnnú. Àmín. Àlàáfíà tí ó kó tán. Ó nara tán. Àrísìkí tó nara tán. Ọlọ́run máa ṣàfisẹ̀ wa lọ́ṣọ̀ọ́. Àmín. Ọlọ́run kó ṣàlékún ìmánì wa, mú wa dúró lórí dáadáa, jẹ́ a tán lórí dáadáa. Ìwòsàn nínú Islam tèmi náà yóò farajọ ti tọ̀sẹ̀ tó kọjá. Ó rí i pé tọ̀sẹ̀ tó kọjá Ògún kọ́ ni mo ṣàlàyé. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣàlàyé wípé ewé Zaitun náà Ògún kọ́ ni. Ìyẹn olive leaf. Èèyàn kan sílẹ̀ èèyàn kan máa mú bíi tíì. Ògún kọ́ ni tó múnádóko. Bọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run sáà fún amátè ní ẹ̀jẹ̀ ríru la fẹ́ ṣàlàyé nípa ẹ̀. Ẹ̀jẹ̀ ríru. Ẹ̀jẹ̀ ríru hypertension ọ̀kàrí. Àìsàn burúkú ni. Àìsàn kan ni tó jẹ́ wípé ó yára mú yàn kúrò láyé púpọ̀. Tẹ́ bá rí yàn láàárọ̀ báyìí tẹ́ bá ní a pàdé nírọ̀lẹ́ ìṣeéṣe kẹ́ má pàdé mọ́. Wọ́n ó ti gbégbìn. Silent killer náà máa ń pè, kí ni mo pè é? Silent killer. Náà máa ń pẹ̀lú ààrẹ òun. Ẹ̀jẹ̀ ríru àìsàn kan ni tí máa ń fara pamọ́ tí múni kúrò láyé lójijì. Ọlọ́run máa dáàbò ẹ̀bọ̀ wa. Ẹlòmíì tí ń bẹ lára ẹ̀ kò tí láǹfààní débi kọ́ lọ hospital pé ẹ check mi wò kí wọ́n jẹ́ òye wípé ẹ máa ti ń wọ kòtò lọ. Tòró máa ní ìwọ̀n. Kódà tó bá pẹ̀lú míì lójijì àwọn èèyàn ní àwọn pé ipá ni torí pé ẹ̀jẹ̀ á máa jáde látàrí nígbà míì torí pé wọ́n ti ṣiṣẹ́ kíṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kódà kí wọ́n má detect pé èèyàn ní ó gbọ́dọ̀ máa múra ẹ̀ kalẹ̀. Èèbó ni ò sí ní mú o torí já ìsàn kan tó bá dé kì í fẹ́ lọ mọ́. Láwọn agbègbè ibi táwa tí wọ́n wà láfíríkà ń bí ó tún pọ̀ nínú àìsàn torí pé gbogbo ohun tí ó mú èèyàn ní lọ́mọ bá pàdé bí ìjákulẹ̀. Ẹni tó fẹ̀mí sí kò gbé oyí lẹ̀. Ibi tó fojú sí kọ́ náà mọ́ gbàbẹ̀. Ẹni tó ń retí ìdùnnú lára ẹ̀ kò pàdé ìbànújẹ́ tí ò sì sẹ́ni tí ó mú kí wọ́n fi àjẹ́ ọ́ lọ́nà tí ò tọ́. Àwọn nǹkan wọ̀nyí kíyàwó kó kẹ́mi èèyàn sókè. Àbí kọ́ ọmọ sí tí ó dùn mọ́ èèyàn. Ọmọ sí tí ó dùn mọ́ èèyàn. Àìmọye nǹkan ló lè fà á. Ìfẹ̀mísí púpọ̀. Mo fẹ́ dàgbà mo fẹ́ dà o. A máa mú yẹn níjàkulẹ̀. Bó ti wá rí náà ewé Zaitun Ògún ẹ̀ ní. Ògún ẹ̀ ní. Bó bá tó wá kára ngídá tán tó fẹ́ lágbà kọjá sísọ kéèyàn tó wá ṣe pẹ̀lú kànáfùrù. Kéèyàn ṣe bẹ́ẹ̀ kéèyàn máa ọkà máa mú bíi tíì náà ní láàárọ̀ àti ní alẹ́. Bọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ó kó bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni kéèyàn wá garlic kéèyàn lọ kó kúnná pẹ̀lú ọmọ àtàrí
àkàbí à ń lo àtàrí náà nù torí pé kì í ṣe babaláwo nìkan ló ní ìwòsàn gbogbo àwọn ọmọ ẹ̀dá ni ọmọ àtàrí yóò sì lọ papọ̀ pẹ̀lú gálíkì èèyàn dà sóyin ẹni tó bá ní ọmọ ńlá bọ́ọ̀ bá fẹ́ ní máa là. Ògùn ẹ̀ pọ̀ gan ẹnu tí yẹn bá kàn wá ń lo ògùn ẹ̀ torí pé nínú èyí tí Ọlọ́run ọba lò ń sábàbí ògùn ẹ̀ pọ̀ gan ò lóríṣiríṣi ọ̀pọ̀ gan ewé ìpínrè oníhàyàn lọ́wọ́ yìí tó bá dá mọ̀ wọ́n máa lọ jọ́pọ̀ tọ́ wọ́n jọra wọn o ìpínrè èyí ó ṣe èyí ó sì máa mú nígbà tí èèyàn mú mi náà ni sàpélé ìtẹ̀ tó wá dá fóbìnrin púpọ̀ obìnrin tí bá ń wọ́ ọmọ torí ẹ̀ ń bà míì ìpín ló ní ká máa péré kan kó wá jẹ́ pé lọ́mọ fi sógun àwúrẹ́ ẹ̀yọ́nú ayé kò kó bẹ̀ lọ ìjọ tó ti ń lò náà sọ kú lójú kan ewé yìí tó múnádóko fún wọn ni pé tó bá fẹ́ lẹ́jẹ̀ ríru já kọ́ sí kó máa mú àtẹni tó ní àtẹni tí ò ní obìnrin tí nǹkan oṣù rẹ̀ bá ṣe déédéé ó tún lè máa gbóhùn bá ti lóyún oṣù kan yìí máa wálẹ̀ ní kó tó lóyún mi ìwọ máa gbóhùn bí èèyàn bá mú dáadáa gbogbo cholesterol ní gbogbo tó lè kó dààmú bá ọ torí pé ẹ̀jẹ̀ ríru àìsàn tó lágbára ní o Ọlọ́run tí wọ́n fún wa láwọn natural tó jẹ́ pé àwọn gan ni treatment yẹ nínú ẹ̀ ní ká máa ṣe exercise tó bá ti jí láàárọ̀ ìyànjú kó ṣe exercise sáré lọ jànàjànà àkàbí kó tó sáré darí fò sókè kó ṣe kíni kó fò sókè má gbógiri ní kúkú kó máa ṣe rẹ̀ lófò nínú ẹ̀ tó ní kéèyàn máa mú mi dáadáa wá jìnnà sí iyọ̀ àkóbá ní iyọ̀ àìsàn yìí wọ́n máa fi ṣèyàn tó bá wà lára èèyàn tẹ́lẹ̀ tásàsí bá tún wá kún kódà àìsàn yìí a máa fọyàn lójú tó bá múyàn a máa mórí fọyàn a máa méjì yàn máa hóye ẹ̀mí gbígbà tí wọ́n fẹ́ yọ ẹ̀mí ẹ̀ tí wọ́n fẹ́ já pẹ̀lú ògbó Ọlọ́run kò sí ìtọ́ka wọn pẹ̀lú bọ́lọ́wọ́ ayé nú kọ̀ lọ́wọ́ ayé nú ewé pín máa ṣe kọ́ ọ máa ṣe kí ni àkàbí kọ́ máa mú torí tá a bá ń sàlẹ̀ nígbà mẹ́lẹ́mẹ́ ni oògùn ẹ̀jẹ̀ ríru lẹ́yìn lẹ́fẹ́ sọ ẹ má kọ̀ndẹ́mù táwọn kan à ń sàlàyé àwọn tá ń lò lọ́nà tí ọ̀dà wo fídíò ta wò láìpẹ́ ọmọkùnrin tí wọ́n bẹ́ ilé èèyàn mẹ́ta lọ́wọ́ ẹ̀ kó lò kí wọ́n tó gbére èèyàn mẹ́ta lọ́wọ́ ibi tó náà ti bẹ̀rẹ̀ rí yóò ti dẹ́wé pín wò ìwé ọ̀pọ̀ tó yóò ti dán wò yóò ti jẹ àṣejáléwé ata àkàbí máa kà àwọn nǹkan tó máa ń jẹun yóò ti jẹ onípọ̀nmọ́ yóò ti jẹ lẹ́jà ewé sáwéré pépé ewé tanáposo yóò ti jẹ ewé ọ̀la kò ní mú wá náà yóò fi wá rò pé ọ̀gbọ́ níbi tó tójú yìí ń lọ ni wọ́n ṣe wá já sí pé ewé yìí kàkí ayé àwa nìkan ká ní bẹ́ẹ̀ bá dé Kamẹ́rù ẹ̀bí ewé pín pàdé àkàbí ẹbí wọn léèrè bẹ́ẹ̀ bá dókè Ọ̀yà ẹ̀ bá pàdé ẹbí wọn léèrè wípé ọ̀pọ̀lọpọ̀ kárí ayé bẹ́ẹ̀ kálukú náà mọ̀ sí oògùn ìwòsàn digestive tó dáa digestive system tó yẹ pé oògùn dùgán oògùn ojú dídùn ni amóògùn oògùn ìtafẹ́ lò lónìí ni pé oògùn ẹ̀jẹ̀ ríru ni gbogbo àìsàn tí bá máa oògùn jẹ̀dí tán ni títóbi rẹ̀ Ọlọ́run àmọ́ ká máa wá lò fún gbogbo àwọn mọ̀ sí oògùn ìlera àwa náà lérò wípé bóyá n ta lè fi dẹ́kun à ń gérí èèyàn àwọn ń wò kú yìí òun náà ni ká máa ṣàlàyé pé n tẹ́ ń lò yìí kò kó bẹ́ẹ̀ lọ kódà tó bá wo ẹsẹ̀ rẹ̀ tán tó wá dà yìí pé àwọn èèyàn fẹ́ máa gba tiẹ̀ àkàbí ó ṣe dédé àgbákò náà níbi nítorí wọn bá rú rí àkàbí kò ní ṣe kíni kò ní sọ̀rọ̀ àwọn òní wọn dárò ẹ̀ pé ìwọ fẹ́ máa lo nǹkan kan káwọn èèyàn máa gba tiẹ̀ ń túláàsì tí ó padà tán Ọlọ́run ní ọbẹ̀ ewé pín ọ̀dà gan-an tó bá ètò wa lè ṣe tó ń tẹ ohun àtẹ́gbó ẹ̀ kò sí kóró kò kónu kì í mú yàn yàgbẹ́ kì í mú yàn yàgbẹ́ ọ̀nẹ́tọ̀ àtọ̀jù kan gbogbo àwọn ọ̀rá burúkú tí máa ń sodo sí ara èèyàn ọwọ́ ajá omi gbogbo àwọn carbohydrate tó yẹ pé ní gbogbo bíi amúgaàrí fùfú ẹ̀bà kòkóyàmù gẹ̀ọ́ náà bẹ́ẹ̀ nú ẹ̀ àkàbí bẹ́ẹ̀ sì ni ọ̀gẹ̀dẹ̀ tó sóògùn ẹ̀jẹ̀ ríru àmọ́ rú ọ̀gẹ̀dẹ̀ wo torí pé àdánwò náà tún lọ́gẹ̀dẹ̀ àmọ́ yẹ̀bá fún iyọ̀ yẹ̀bá fún mọ́gí jíjẹ bọ́ọ̀ bá fẹ́ lọ lè bá àwọn fọ́fadà ẹ ní kíákíá àná Ọlọ́run nífa wà tí yín lẹ̀ wọ́n máa sàmọ́ àdó lórí dáadáa subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta
astaghfiruka wa atubu ilayk.